àánú rẹ bàbá. Omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. Fi aṣọ ojú rere wọ̀ ní Ọlọ́run. Ẹ sọ̀rọ̀ gbogbo ènìyàn. Àlàyé ń retí ohun tí mo mú bọ̀ lọ́dọ̀ rẹ̀ ò bàbá mi mọ́. Kìí ṣe ìròyìn mọ́ pé Bùnmi Akínàánú Adéoyè ìyẹn olórí ẹ̀mí tó gbajúgbajà ni pé ó ti jáde láyé, ṣùgbọ́n kí làṣírí ikú tó pa á? Ẹ farabalẹ̀ wo fídíò yìí tán. I'll play àwọn fọ́nrán kọ̀ọ̀kan fún yín tẹ́ ò fi mọ pàtó irú ikú tó pa Bùnmi Akínàánú èyí tí gbogbo wa mọ̀ sí omijé ojú mi. Ẹnìkan ló kọrin omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá, omijé ojú mi ń béèrè àánú rẹ bàbá. Obìnrin náà ti padà jáde láyé lẹ́yìn àìsàn ọlọ́jọ́ gbọọrọ, ṣùgbọ́n kí ló wá pa gangan? Ó ní àwọn ènìyàn ń bira wọn lẹ́yìn ìgbà tí ìròyìn náà lu káàkiri ayélujára pé Bùnmi Akínàánú ó ti jáde láyé. Ẹ wo, mò ń bọ̀. Dùn ní tọmọ lọ́rùn bíjì ayé ń fẹ́ lọ́dún yìí o kò ní gbé mi lọ. Ìjì ayé ti padà gbé omijé ojú lọ. Ẹ wo, ẹ jẹ́ wá bọ́ síbi àṣírí ikú tó pa Bùnmi Akínàánú ìyẹn omijé ojú mi. Ẹ jẹ́ àkọ́kọ́ jọ wo ìgbà tó lọ sínú gbọ̀ngàn ilé ìjọsìn kan tó lọ wá ìtúsílẹ̀. Mò ń bọ̀ ná, ń wá ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ẹ jẹ́ àkọ́kọ́ jọ wo fídíò eléyìí náà. Mò ń bọ̀, ẹ má ti lọ ibì kankan. At the trumpet call, lift your voice. You say yes. Yes, I believe. Yes, I am used. Salvation comes. So you promise God that you will serve Him with your voice. She's a wonderful singer. This. Bùnmi Omijé. Omijé ojú mi. Don't be shy. You will give testimony. You arrow in this leg. I curse you in the name of Jesus, and I command you now to come out of this leg now. You spirit of death, I call you by your name, and I command you now to leave. Bùnmi Akínàánú lẹ́ ń wò lórí àga tí pásítọ̀ tó ń gbàdúrà fún ìtúsílẹ̀ lẹ́yìn ìgbà tí àìsàn mú Bùnmi Akínàánú eyín ò lẹ́sẹ̀, ẹsẹ̀ ló gbà wọlé. Ẹ rí i pé lẹ́yìn ìgbà tí pásítọ̀ náà tó ṣàdúrà fún ó dìde, ó ṣe bí ẹni fẹsẹ̀ rìn, ṣùgbọ́n ìnira ló fi ń fẹsẹ̀ náà rìn. Ó lágbára o. Ẹ̀yin abiyamọ ayé, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn wà ní, àwọn ọ̀tá ò mà ní rí wa mú, a ò ní kú fọ̀táyọ̀. Ẹ bá tẹ subscribe button sórí YouTube channel yìí. Lọ́dún 2025 l'October ní nǹkan náà kọlù Bùnmi Akínàánú èèyàn omijé ojú. Ẹsẹ̀ ló gbà wọlé. Ó di wàhálà ẹbí, ó di kí wọ́n máa gbé káàkiri láti ilé ìjọsìn kan sí ilé ìjọsìn kan bóyá yóò rí ìtúsílẹ̀. Ó dáa, àwọn kan tiẹ̀ ní kí wọ́n gbé lọ orí òkè bóyá yóò tú sílẹ̀, ṣùgbọ́n kò sórí òkè tí wọn ò gbé Bùnmi dé. Ọlọ́jọ́ padà ṣẹlẹ̀ náà ni. Bùnmi Akínàánú ó ṣe àìsàn náà fún bí oṣù bíi 4 láti inú October, November, December kó tó wá di pé ó padà jọ́lọ̀ nípè eyín lóṣù January tá a wà yìí. Ṣùgbọ́n kí ni ká wá máa bira wa pé ṣebí ẹni adìẹ kì í tẹsẹ̀ kú ni? Ṣùgbọ́n ti Bùnmi ò rí bẹ́ẹ̀ o. Ẹsẹ̀ ní kinní ọ̀hún ti bẹ̀rẹ̀ kó tó di pé aṣọ rẹ̀ kò bọ́mọ yẹ mọ́, tọ́mọ yẹ padà rìn òhò wọjà. Kódà àwọn kan ní tí wọ́n fi ń gbé káàkiri eyín láti ṣọ́ọ̀ṣì kan sí kan, kí ló dé tí wọn ò tètè gba ilé ìwòsàn lọ?
pé ó ṣeé ṣe tí wọ́n bá tètè gba ilé ìwòsàn lọ, ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn dókítà tó mọṣẹ́ dájúdájú wọn ó ti tètè mọ ohun tó ṣe Bùnmi Akínàánú tó fi jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ wú kò ṣeé rìn. Ṣùgbọ́n o, ilé chọ́ọ̀chì ni wọ́n ń gbé káàkiri. Àwọn ò sì sọ pé wọ́n ṣe gbé lọ ilé chọ́ọ̀chì ó ṣe mọ̀ pé ìgbàgbọ́ ń kálukú ibi tó bá rọ̀ mọ́ náà ni yóò mọ wá ìwòsàn lọ. Ẹ̀yin olùfẹ́ mi lẹ́ẹ̀kan sí i, a ò ní kú fọ̀táyọ̀, àwọn ayé wọn ò ní mú wa o, àwọn ayé wọn ò ní mú wa. Ẹ bá wa tẹ subscribe button lórí YouTube channel yìí. Kí ni èrò tiyín lórí ikú Bùnmi Akínàánú? Ṣùgbọ́n ká tiẹ̀ tó máa sọ, ẹ lọ sínú abala àríwísí èèyàn comment section kẹ́ ẹ tẹ RIP Bùnmi Akínàánú, RIP Bùnmi Akínàánú. Ṣebí ó máa ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn, ilé ayé àfọ̀ọ́lẹ̀ fọ́bà. Bùnmi Akínàánú náà, òun náà má ti dìtàn mọ́nú, òun má ti rebi àgbáre, ó ti dẹni àná, ó ti dẹni àgbégbìn, ó tún dojú àlá ká tó lè rí ẹni tó jọ Bùnmi Akínàánú. Gẹ́gẹ́ bá a ṣe wá ń sọ lọ, obìnrin náà bó ṣe rẹwà tó, ó kú níbi ọmọ 46 years. Ó lágbára o. Ṣùgbọ́n ẹ̀kọ́ tí mo fẹ́ ká kọ́ ń bi ikú Bùnmi Akínàánú ni pé nǹkan kan tó bá ń ṣe wá, ẹ má jẹ́ á máa fi sábẹ́ aṣọ. Ó ṣeé ṣe kó jẹ́ pé ẹsẹ̀ náà ti ń dun Bùnmi tipẹ́tipẹ́, tó jẹ́ pé ó sì ń wò pé kò sí nǹkan kan níbẹ̀. Àti wípé tí nǹkan bá ṣe wá, lóòótọ́ ìgbàgbọ́ wa rọ̀ mọ́ pé ó ṣeé ṣe kó jẹ́ pé a rí àánú gbà bóyá lórí òkè tàbí ilé ìjọsìn kan. Ṣùgbọ́n ẹ jẹ́ á tún máa mú tàwọn olóògbó náà mọ́, ká máa lọ sí hospital pé kí ni gangan ló ń ṣe ẹni tí nǹkan ń ṣe. A bá àwọn ẹbí olóògbé, a bá wọn kẹ́dùn pé wọ́n kú ara fẹ́ra kù, wọ́n kú ilédè pé ọjọ́ yóò jìnnà síra wọn. Àwa tá a wà láyé náà, ṣebí kì í ṣe mímọ̀ ṣe wa, Ọlọ́run ọba ló tún ń ṣẹ́ wa kù. Ẹ̀yin abiyamọ ayé, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń wò wá ní, ẹ jọ̀ọ́ ẹ bá tẹ subscribe button yìí lẹ́ẹ̀kan sí i. Ikú aya, ikú ọmọ, ikú ọkọ kó máa ní wọlé tọ̀ wá èèyàn ní ọdún 2026 eléyìí tá a wà yìí. Ó máa ṣe ilẹ̀ ń jẹ̀nìyàn. A tún fi eléyìí náà a fi bá àwọn ẹbí olóògbé, a fi bá wọn kẹ́dùn, a fi bá wọn kẹ́dùn. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ share fídíò náà káwọn ènìyàn ó fi lè kọ́gbọ́n pé kì í ṣe gbogbo àìsàn ni a máa ń gbé lórí òkè. Lóòótọ́ àdúrà ni ọ̀pá kìrìsìtẹ́nì, bákan náà àdúrà náà ni mùsùlùmí fi máa ń jagun, àdúrà náà number 1. Ṣùgbọ́n ká tún máa seek medical advice lórí nǹkan tó bá ń ṣe wá. Ẹ wo, a bá àwọn ẹbí olóògbé, a bá wọn kẹ́dùn, kì bá ṣe pé ìkú láyé ni, a bá àwọn ará àgbà ìwáṣẹ̀, ṣùgbọ́n ikú lópin ìrìn àjò.